kayegbo ni ìròyìn. Ìròyìn kayegbo, ìròyìn kayegbo, ìròyìn kayegbo, ìròyìn kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹgbẹ́lẹ́dẹ́ àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìròyìn kayegbo ni mo wá fún yín láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ NSCDC ti ìpínlẹ̀ Kwara ti mú ọ̀dọ́mọkùnrin kan fún ẹ̀sùn ìfipábánilò. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ afurasí kan tó ṣekú pa ọmọ Fasity Abia. Àwọn ọlọ́pàá ti mú ìyá àgbà kan fún ẹ̀sùn pé ó ti àwọn ọmọ mẹ́ta mọ́lé. Àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ondo ti ń ké gbàjarè bí ìkọlù àwọn jàǹdùkú ṣe ń gbogbo sí i. Ilé ẹjọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ti dá ẹjọ́ ikú fún àwọn adigunjalè méjì kan nípa yíyẹ igi fún wọn. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́rùn fún ìpolówó ọjà. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ NSCDC ti ìpínlẹ̀ Kwara ti mú ọ̀dọ́mọkùnrin kan fún ẹ̀sùn ìfipábánilò. Àjọ ara ẹni làbò ìlú Nigerian Security and Civil Defence Corps NSCDC ti ìpínlẹ̀ Kwara ti mú ọmọ ọdún mọ́kàndínlógún kan Jamiu Akande fún ẹ̀sùn fífipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún mẹ́sàn-án kan ní Pàkátà ní Ìlọrin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún àjọ náà Ayọ̀lá Michael Ṣọlá ṣe sọ ní ọjọ́ ìṣẹ́gun tí ó sì pé àwọn gba ẹ̀sùn náà ní ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2024. Ìwádìí wọn fi hàn pé afurasí náà ló máa ń lọ sílé àwọn ọmọbìnrin náà láti lọ rí ọ̀rẹ́ rẹ̀ tí ó sì lo àǹfààní yìí láti wọlé sí ọmọ náà lára. Ó tan ọmọ náà lọ sí ilé aquatic tó wà ní agbègbè náà tí ó sì fipá bá ní àjọṣepọ̀. Ọmọ náà ní ọkùnrin yìí ti máa ń ṣe kò tọ́ yìí pẹ̀lú òun láti ọdún 2023. Adarí fún àjọ náà Umar Mohammed tó fi àìdùnnú rẹ̀ hàn lórí bí wọ́n ṣe ń fipá ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké. Ó wá rọ àwọn òbí àti alágbàtọ́ láti mójútó àwọn ọmọ wọn dáadáa kí wọ́n sì máa wà ní àrọ́wọ́tó wọn ní gbogbo ìgbà. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ afurasí kan tó ṣekú pa ọmọ Fasity Abia. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Abia ti ní àwọn ti mú ọkùnrin kan Emmanuel Victor tó jẹ́ olórí afurasí àwọn tó gbẹ̀mí Emmanuel Uche, akẹ́kọ̀ọ́ ní Fasity Abia, ẹni tó wà ní ìpele tó kẹ́yìn lẹ́nu ẹ̀kọ́ rẹ̀. Ìròyìn ni wọ́n gbẹ̀mí ẹ̀mí Michael ní ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024 láti ọwọ́ àwọn afurasí kan tó jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn, èyí tó wáyé níwájú iléègbé Miracle Lodge. Iléeṣẹ́ ọlọ́pàá ní ọjọ́bọ̀ Thursday wá ní ọwọ́ àwọn ti tẹ olórí ikọ̀ náà tí ó sì ní ó ti wà ní àgọ́dọ̀ àwọn tí wọ́n sì ní àwọn yóò mójú rẹ̀ bá ilé ẹjọ́ láìpẹ́.
àwọn ọlọ́pàá ti mú ìyá àgbà kan fún ẹ̀sùn pé ó ti àwọn ọmọ mẹ́ta mọ́lé. ìyá àgbà kan Fatima Ganiu ni ó ti wà ní agodo àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn pé ó ti àwọn ọmọ mẹ́ta mọ́lé ní agbègbè Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó. ìròyìn ní afurasí náà ní ọwọ́ tẹ̀ ní ọjọ́rú Wednesday ní aago 4 ìrọ̀lẹ́. fọ́nrán kan tó jáde láti ọ̀dọ̀ ọ̀kan lára olùgbé ní agbègbè náà fi bí àwọn ọmọ náà kò ṣe wà ní ipò tí ó dára hàn tí àwọn ọmọ náà sì ń gbìyànjú láti kúrò ní inú ilé ọ̀hún. nígbà tí ẹnìkan tó ń jẹ́ pẹ̀lú mi bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní àwọn ọmọ náà ni wọn kò jẹun tàbí mu omi fún àìmọye ọjọ́. ìròyìn láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní àwọn ọmọ mẹ́ta tí wọ́n jẹ́ ọkùnrin méjì àti obìnrin kan tí ọjọ́ orí wọn kò ju ọdún 2 sí 4 lọ ni ìyá àgbà wọn tì mọ́lé ní agodo Egbe ní Ìkọ̀tún tí àwọn sì gba àwọn ọmọ náà sí àgọ́ wọn. alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyi fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn ọmọ náà ni wọn yóò gba ìtọ́jú tó yẹ. ó wá ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ondo ti ń ké gbàjarè bí ìkọlù àwọn jàǹdùkú ṣe ń gbogbo sí i. àwọn olùgbé ní agbègbè Ìrẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìrẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ondo ti ké gbàjarè bí ìkọlù ṣe ń gbogbo ní agbègbè náà níbi tí àwọn olùgbé agbègbè náà ti ní oríṣiríṣi ìpalára àti ìfidúkìá ṣòfò ṣe gbalẹ̀ kan láti ọwọ́ àwọn jàǹdùkú. àwọn olùgbé kan tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìbẹ̀rùbojo ti gba ọkàn àwọn kan nítorí ìkọlù náà ti di gbogbo ìgbà. wọ́n tẹ̀síwájú pé ohun gbogbo ló ti pakasọ ní agbègbè náà. wọ́n ní nígbàkúùgbà tí wọ́n bá dé ni wọ́n bà nǹkan ìní wọn jẹ́ tí wọ́n sì ti da nǹkan sí omi èyí tí àwọn ń lò. ilé ẹjọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ti dá ẹjọ́ ikú fún àwọn adigunjalè méjì kan nípa yíyẹgi fún wọn. ilé ẹjọ́ gíga kan tó kalẹ̀ sí ìlú Òṣogbo ní ọjọ́bọ̀ Thursday ti dá ẹjọ́ Wàsíù Àfọláyàn ẹni ọdún 36 àti Kọ́lá Adéyẹmí ẹni ọdún 26 pé kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn látàrí pé wọ́n gbìmọ̀ pọ̀ àti digunjalè. adájọ́ ilé ẹjọ́ náà Ayọ̀ Oyèbíyì ni ó gbé ìdájọ́ náà kalẹ̀ lórí àwọn méjèèjì lẹ́yìn tí wọ́n ti fìdí ìdigunjalè wọn múlẹ̀ fún ilé ẹjọ́ ní èyí tí wọ́n ti lọ́wọ́ nínú ìwà olè jíjà lóríṣiríṣi lágbègbè Òṣogbo. àwọn olùjẹ́jọ́ ni wọ́n fi ẹ̀sùn 4 kàn. lára wọn ni pé wọ́n digunjalè wọ́n ní àwọn ohun ìjà ní ìkáwọ́ tí àwọn ẹ̀sùn náà sì lòdì sí òfin ilé wa tí ìjìyà sì wà fún wọn lábẹ́ òfin. oníkì báyìí lọ lórí ìròyìn káyégbọ́ fún ti tòní. orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ káfíńrè pàdé o. kayegbo ni ìròyìn kayegbo ìròyìn kayegbo ìròyìn kayegbo.